tún ti bàjẹ́ mọ̀mọ́. Ayé yín má tún ti bàjẹ́. Ayé yín má tún ti bàjẹ́ lẹ́ẹ̀kan sí. Hey Allah. Ṣé ká sọ pé Ọlọ́run ẹ̀san ló dé sínú ayé mọ̀mọ́ báyìí ni, because I clearly don't understand. I honestly, I cannot say. Ṣé Ọlọ́run ẹ̀san ló dé sí ayé mọ̀mọ́ yín sìn báyìí ni? Because if you look at it, mo ṣì rí fídíò Láti Ògúnfe tó ń kó fún mọ̀mọ́, tó ń káta sí abẹ́ mọ̀mọ́. Mo ṣì ń wò pé kí lẹ gbà lọ́wọ́ ara yín. Àgbà tó sọ pé mọ̀mọ́ tún náà bọ̀ sí òun. Mọ̀mọ́, ẹ̀yin gan ló ní dọ̀tí tó wà lórí social media. Ẹ̀yin nìkan ló ní dọ̀tí tó wà lórí, bẹ́ẹ̀ ṣe dàgbà tó lẹ ṣe dọ̀tí tó. Ṣé bí ọjọ́ tí David Infinity sọ tiẹ̀, gbogbo yín lọ́wọ́ irọ́ ni ó fẹ́ ṣe kínní. Láti Ògúnfe náà ti sọ tiẹ̀. Ó nígbà tó wọ́n wá, ó ló ń sọ pé àtàǹpàkò òun ó mà tóbi. Wàá má lóko lábẹ́. Ayé yín ti bàjẹ́, ìyá àṣẹ ẹ̀ ti bòbò jẹ́ sí gbòòrò. Ẹ̀yin lẹ́dẹ̀ wá ń sọ̀rọ̀ morality. Ẹ̀yin lẹ sọ pé kán lọ lẹ̀kọ̀ mọ́ Sisi Alágbo. Ẹ̀yin gan ló yẹ kán lẹ̀kọ̀ mọ́. Ẹ̀yin lẹ sọ pé kán lẹ̀kọ̀ mọ́ Sisi Alágbo. Ẹ̀yin gan fún ara yín ló yẹ kán lẹ̀kọ̀ mọ́. Kán fi kù pa yín, kán fi fọ yín lórí sọnù. Mọ̀mọ́, kẹ má ì tí ì rí oko ṣégè máa dómi lọ. Ṣé àti tí a lè ka gbogbo àwọn tó ti dó yín lórí social media yìí ṣá? Ṣé a lè kà wọ́n tán? Ẹ tún mọ́kàn ọmọ ní rírán ni ẹ tún rún pa. Bọ̀ kí ló ṣe yín náà? Mọ̀mọ́, you used to preach that ẹ lè gbé lábẹ́ ọkùnrin, bọ̀ gbogbo oko tẹ bá ti rí, ẹ̀yin nǹkan náà lẹ tún mú dídò tó dàbí igi ọparun, tó gùn bí igi ọparun, tẹ wá rí ìbòbò lórí live video, tẹ bà iṣẹ́ ara yín jẹ́ síbẹ̀. Ẹ̀yin lè dẹ̀ máa jáde tẹ máa sọ pé àwọn obìnrin kan onídọ̀tí ni wọ́n, àwọn obìnrin kan aṣẹ́wó ni wọ́n. Mọ̀mọ́, ṣó yẹ kó gba ẹnu yín? Ṣé báwọn tó sì sọ̀rọ̀ nìyẹn? Àwọn tí ò tí sọ̀rọ̀ tẹ́tí lọ yòbò bá nu inbox nǹkan. Oníṣekúṣe, onídọ̀tí, onínàbì ni. Ṣé yàn ló bà ti yín jẹ́ ni? Ẹ̀yin tó sọ pé ẹ dó tẹ tún lọ dó ọkọ Tina, ọkọ ọmọ yín. Hey Ọlọ́run, wọ́n ní tí bọ̀bọ́ yẹn lọ pokùnso tó lọ para ẹ̀ sọnù. Ẹ wo ilé ayé yín, ẹ̀wẹ̀sìn tẹ̀ ń ṣe. Tàbá dẹ̀ sọ̀rọ̀ wọn ní ká mórí wá ká fẹsẹ̀ lẹ̀, ṣọ́ fẹ́ pa ní ìyá àgbàlagbà. Ìyá àjàràbùkà ò fowó ní mọ̀mọ́ gan náà, àbí kò fẹ́ dáa fún ìyá àjàràbùkà ni. Ta ló lè mọ̀ pé irú secret yẹn Láti tọ́jú ẹ̀ sọ́wọ́? Wípé mọ̀mọ́ tún wá na òbòsí Láti. Ẹ gbọ́ kọ yín pamọ́ o. Ẹ gbọ́ ojú abẹ, ṣó mọ̀ pé ọ̀dọ̀ ẹ ló ń ṣùrọ̀ ẹ̀ràn ẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta, ọ̀dọ̀ ẹ ló ń ṣùrọ̀ ẹ̀ràn ẹ̀ wá bá. Gbé ọkọ ẹ pamọ́ kó tó tún bẹ́ẹ̀ do. Ìyá yìí ń ṣèdọ̀tí káàkiri ni. Olórí burúkú ni ìyá yìí. Olórí burúkú ni mọ̀mọ́ yìí. Ṣọ́ fi ṣe yín ni. Tó bá dẹ̀ yún yín, ẹ lè lọ fi yún àpáta ni, àbí kẹ lọ fi yún igi ọparun. Ṣọ́ fi ṣe yín ni tó yẹ pé àwọn ọmọ kéékèèké lẹ máa yọ òbòsí. Ṣé bẹ́ẹ̀ nǹkan náà wọ́n sọ pé ọkọ àǹtí yín lẹ dó pa, ẹ dó ọkọ àǹtí yín pa, ẹ̀yin lẹ bà marriage yẹn ọkọ àǹtí yín jẹ́. Tí wọ́n fi okó àtòbò okó wọ́n fi ṣépè fún yín ni mọ̀mọ́. Ẹ̀yin lè máa rí téèyàn gan aṣẹ́wó ni, oníṣekúṣe ni, aṣẹ́wó ni, oníṣekúṣe ni. Àṣẹ tí yín gan òbò yín rùn mọ̀mọ́. Òbò yín ṣe kí ni? Ó ń rùn. Ìgbà tá a rí yín nígbà tẹ́ ẹ wá síbí báyìí, tẹ́ ẹ lọ bá David Infinity, tẹ́ ẹ ń bàjà, tẹ́ ẹ ń bá fà á, tẹ́ ẹ sọ pé bí ẹpọn ẹlẹ́gbàá mú, ibẹ̀ mo ti wò pé ẹ fúnra o. Mọ̀mọ́ tó ń gbá ẹpọn David Infinity mú yìí, ẹ fúnra o. Ẹ wo bó ṣe bí àṣírí yín ṣe ń tú. I have never seen this before in my life. Bó ṣe ń tú yín láṣìírí, ṣá máa sọ pé Ọlọ́run ẹ̀san ló dé ni tí gbogbo èèyàn kàn ń bojú yín jẹ́. Ẹ ti ẹ̀ fi yẹn lẹ̀ náà. Ara ẹ̀sìn tẹ kọ́kọ́ ṣe nìyẹn, tí ayé ò tiẹ̀ mọ̀ pé ẹ tiẹ̀ tún ti tọ́jú ẹ̀sìn kan pamọ́ sí ọwọ́ Láti Ògúnfe. Ẹ lọ sọ́dọ̀ Kwame. Ẹ wo bí Kwame tún ṣe wá wọ́ọ̀ṣì yín tó tún fi yín ṣe ẹ̀sìn awọ́rò. Ẹ wo bí Kwame tún ṣe wá fi, ṣé wọ́n sọ pé 65 yẹn máa fi ṣẹ̀sìn ni, àbí ṣé is this your last time on earth? Tó fi wá jẹ́ pé ẹ̀sìn lẹ́yìn ṣe kẹ́ tó lọ. Wẹ́nà òun náà ló lọ ṣe kí ni? Ló lọ nàgàmú ṣòro torí ó ti wà off for a long time. Gbogbo èèyàn rò pé ó wà off. Ọ̀tìgbà tóun náà lọ tọrọ tó lọ nàgàmú ṣòro lọ́dọ̀ mọ̀mọ́. Mọ̀mọ́ ò ṣe é súnmọ́, kò dẹ̀ ṣe é sá fún. That is it. Tó bá súnmọ́ ó máa bá tiẹ̀ jẹ́ ni.
ó lọ nàgàmù ṣòro ìwọ ló lọ sínú kọ́mẹ̀ntì wọn tó lọ ń fẹnu wúgèètì ń bẹ kan tó mú ẹ sọ́wọ́. You don't understand something ní wípé fracas, once you are in fracas you can never live again. Wọn ò ní jẹ́ kó lọ kí nǹkan máa dáa fún ẹ báyìí, they don't want it, they want you to remain in that fracas. And kò dẹ̀ sí anybody bó ṣe wà kò sí who are you níbi tí ìbílẹ̀ wà Kwame, who do you think you are níwájú ìbílẹ̀? O rí bí ìbílẹ̀ ṣe ṣe tó forí ṣe tó fọrùn ṣe fún mọ̀mọ́. At the end of the day ṣé mọ̀mọ́ wà parọ́ mọ́ pé gbọ́mọgbọ́mọ ni pé bandit ni? Ṣé mọ̀mọ́ wà parọ́ mọ́ ìbílẹ̀ torí advert pé bandit lọmọlọmọ kó máa ń pààyàn sórí ilẹ̀? So who are you? Tí mọ̀mọ́ ò ní sọ pé ìwọ àti mọ̀mí Títí àbí kí lorúkọ ẹ̀ mọ̀mí Títí ẹ̀bù wípé kinní ni yín pé ẹ máa ń lọ́ndà owó. Ta ni ẹ́? Sórí nǹkan tó yóò bá ti gba wájú mọ̀mọ́ kọjá tí ò pín bẹ́ẹ̀ ó ti ní problem. Ṣé ìwọ ni EFCC kọ orúkọ ẹ̀ síta tí mọ̀mọ́ fi sọ pé Kwame tí gbogbo wa mọ̀ pé àwọn kan sọ pé ó lóyún ni ó ṣẹ̀ bímọ ni, àwọn kan sọ pé ó fẹ́ padà sí fracas. Kwame tí gbogbo wa mọ̀ pé ọ̀sán kan kò lóyún aṣáàrin lórí TikTok ẹ̀ẹ́dẹ́ akólà kúrò lẹ́kọ̀ọ́ kọ́là kò lóyún ọ̀sán kan òru kan ló kúrò ń bẹ. Ó dàbí ìgbà tí ti Lizzy àti ti mọ́mí ẹ̀yẹn ṣẹlẹ̀ ni ló ti wò pé olórí burúkú làwọn bíbọn ẹ̀ tó kúrò ń bẹ. Because báwo ni Lizzy ṣe lọ máa gbé ìyá èèyàn ọ̀sán kan òru kan ni Kwame kúrò ń bẹ. Mi ò mọ nǹkan tó bá tiẹ̀ wò wọ́n silent watcher kí ló ṣe tó máa lọ kọ́mẹ̀ntì síbẹ̀? Ìwọ ló fà á. Nǹkan kí nǹkan tó bá sọ ń pa ìwọ ló fà á. Torí àbòsí náà ló fẹ́ lọ ṣe lọ́dọ̀ mọ̀mọ́. Àbòsí náà ló fẹ́ lọ ṣe torí pé mọ̀mọ́ àti dọ̀kásì torí o kọ́mẹ̀ntì gbogbo àti mọ̀mọ́ àti dọ̀kásì tó ń ṣọ̀rẹ́ o kọ́mẹ̀ntì o. Àbòsí náà àbòsí ló pa yín pọ̀ ọ̀rọ̀ ẹ̀ dàbí ọ̀rọ̀ gbépo sí àbòsí ló fẹ́ lọ ṣe kó tó mọ̀ pé wọ́n máa lugi mọ́ ẹ lórí gbogbo ẹ̀yin alábòsí bó ṣe yẹ kó rí fún yín náà ni. Àbòsí ló fẹ́ lọ ṣe lọ́dọ̀ mọ̀mọ́ kó tó rò pé mọ̀mọ́ bá dọ̀kásì jà gbogbo èèyàn ni mọ̀mọ́ bá jà in case ò bá yẹ everybody ó ti lọ o ṣẹ̀dé ni o ti kú o wà láyé o everybody ni mọ̀mọ́ bá jà mọ̀mọ́ bá gbogbo èèyàn jẹ́ ó tún bára ẹ̀ jà. So kò sí irọ́ tí ò ní pa at this point because at this point she's desperate for money, she's desperate for show. Kò sí show mọ́, kò sí nǹkan kan mọ́. So kò sí orí èèyàn tí ò ní mú wálẹ̀. Àbòsí ló pa ẹ́ kú o Kwame. Ó wá sọ pé òun fún ní warning wípé ẹ kó má dárúkọ as money laundry. Kwame ó máa dárúkọ ẹ̀. Kwame kò sí nǹkan tó lè fi gbórúkọ ẹ lẹ́nu ẹ̀. She go ṣé kí ni she go mention your name. She go mention your name. Ìwọ nìkan kan ni ò ṣe nǹkan kan but mama have to, this is her way of life. She has to lie for her to be able to do a show. She has to manipulate the public for her to be able to do a show. So of course, who are you that you think that she will not mention your name? Bọ́n ṣe money lord. Ìbílẹ̀ tó dárúkọ ẹ̀ pé mi ìbílẹ̀ ń pààyàn gan. Ṣé àti London àti pààyàn èwo ló háì jù? Pààyàn ò háì ní tí mọ̀mọ́ sọ pé òun ní evidence. Mọ̀mọ́ á sì wá gbé fún wa lórí social media pé òun ní evidence ibi tó o ti ń lọ́ndà owó tó ti ń gbé fún ẹ. Torí pé Kwame wọnú private jet ẹjọ́ èlò ní private jet mo ní private jet ó wọnú business class èlò ní business class ticket tí mọ̀mọ́ sọ pé òun náà ló ń bá wọn lọ́ndà owó èlò ní business class ticket torí Ọlọ́run. Ẹ wọ ọmọ wọnú ọlá mọ̀mọ́ ló máa ń jáde lórí social media nílé sílé òyìnbó òun nìkan ló kọ́lé sílé ọmọ wọnú ọlá nílé sílé òyìnbó mọ̀mọ́ tó wá parọ́ mọ́. Who are you that she cannot? You have not seen anything. Àbòsí tó sún ẹ débẹ̀ ọmọ wọnú ọlọ́wà wá ṣe nǹkan kan City Boy ẹ̀ ló lọ nàgàmú o mọ̀mọ́ ló lọ ń drag ẹ̀ sínú fracas o then ìwọ tó wá gbé ẹnu ẹ̀ tó gbére ẹ lọ síbẹ̀ tó lọ ṣe àbòsí pa ẹ́ kú tó bá bọ̀ kó fẹ́ padà sínú fracas yìí padà on a neutral ground gbọ̀gbà tó lọ síbẹ̀ yẹn tó dẹ̀ mọ nǹkan tó wà ńlẹ̀ ok ṣé gbogbo rubbish nonsense tí mọ̀mọ́ ń ṣe ṣé kò yẹ kó tẹ̀ ti tó ẹ pé kò yẹ kó lọ comment síbẹ̀ Kwame ṣé gbogbo nonsense tí ìyá yìí ṣe Ìyábọ̀ tí ó ṣe mọ̀mọ́ fẹ́ baṣẹ́ jẹ ìbílẹ̀ tí ó ṣe dọ̀kásì ò ṣe náà tó bá sọ pé òkè torí pé òun bá dọ̀kásì jà ó fẹ́ lọ fi pẹ́pẹ́ at the end of the day ta ló ṣẹ̀sìn bọ̀ no let's call a spade a spade ta ló ṣẹ̀sìn bọ̀ ìbéèrè ò ṣáà dìjà ẹ má máa jẹ́ a máa ṣe kínní nǹkan tó jẹ lójú ẹ̀ ta ló ṣẹ̀sìn bọ̀ mọ̀mọ́ go mention your name eléyìí tó tiẹ̀ tí wá ṣe yìí táwọn étà tó ti crop ẹ̀ ó tún ṣì máa wá ṣe show fún ẹ dáadáa bẹ́ẹ̀ ni wàá dẹ̀ gbádùn kínní yẹn tó
wàá gbádùn ẹ̀ dáadáa ó sì ń bọ̀ wá ṣe ṣóò fún ẹ dáadáa. ẹ̀yin alábòsí gbogbo yìí wọ́n ń gbọ́wọ́ nǹkan kó tán láwo ẹ̀yin tún lọ ń gbọ́wọ́ ẹ̀ sí ṣé bó rò pé ó máa fà ẹ́ mọ́ra ó máa dẹ̀ ẹ́ mọ́ mọ́tọ́ ni ṣé o rò pé ó wá lọ́wọ́ fún ní last one kó má dárúkọ ẹ̀ sí kíni ó máa dárúkọ ẹ̀ ó rí Wọnúọlá pé Wọnúọlá ti gbé lọ sí kíni ó ti write petition against ẹ̀ ó rò pé náà play mọ̀mọ́ tó jẹ́ pé àràbù ọwọ́ ẹ̀ ó lékè ńkà ó máa dárúkọ àràbù ló fi ń jẹun. She doesn't have any evidence that Kwame is doing money laundering, but she have to destroy Kwame's name for her to stay relevant. That is how she lives. Ìgbà tó lọ ń comment under post yẹn ṣe bó sọ pẹ̀lú ẹnu ẹ pé Sisi Alagbo ọ̀rọ̀ Sisi Alagbo ló ń treat lọ́wọ́lọ́wọ́. Wo adúrú irọ́ tó ń pamọ́ Sisi Alagbo pé Sisi Alagbo gbọ́mọgbọ́mọ ni. Pé Sisi Alagbo máa ń gba nǹkan abẹ́ àwọn obìnrin nǹkan tó fi ń ṣògùn owó nìyẹn. O rà adúrú irọ́ bàǹtàbàǹtà. But inú ẹ̀ dùn ó ní you were enjoying the show. Ó yá enjoy this one now. tó bá ti lè enjoy ìgbà tó ń báyé Sisi Alagbo jẹ́ you said it yourself that you were enjoying the show when she was destroying somebody's life torí pé ó dóko just imagine tó ń sọ pé káwọn alágbo kan má jẹ́ kó tàgbó mọ́ tó ń sọ pé kó lọ sọ̀kò pọ̀ ọmọ lọ́mọ you were enjoying the show Kwame enjoy this one too jẹ́ kó bá tiẹ̀ jẹ́ náà kó mọ bó ṣe ń rí ẹ tó fa abẹ́rẹ́ gbọ́mọ iye kọ́kọ́ fi gúnra yín wò sórí pé nǹkan ẹyọ kan péré náà sọ sí ẹ sórí bó ṣe instigate public bó ṣe fẹ́ bọjà Sisi Alagbo jẹ́ bó dẹ̀ tún ṣe parọ́ mọ́ bọ̀ ìwọ lásán wọn sọ pé òun ṣe money laundry ní sórí parẹ́ ò lè gbà ṣó ti rí àbòsí payín pọ̀ ọ̀rọ̀ ẹ̀dá ìbọ̀rọ̀ gbépo sí ni ìyẹn MHM ìgbà tó ń ṣe é fún Dorcas inú ẹ̀ dùn ìgbà tó ń ṣe tiẹ̀ fún wọ́n sọ pé má play show mi mọ́ ni ló fẹ́ ya wèrè ló fẹ́ síwín sí gbòòrò una never see anything ṣe bẹ́ẹ̀ láìka àbòsí ni lójú tiẹ̀ báyìí ó fẹ́ lọ pẹ́pẹ́ Dorcas lójú tiẹ̀ báyìí this is time for you to move to Momo away torí pé o fẹ́ ṣe kí ni o fẹ́ pẹ́pẹ́ Dorcas you never see you go feel am as if you want to die but you no go die manage Kwame manage ó ń dùn mọ́ ẹ̀ náà wọ́n ṣe sáwọn èèyàn gbogbo show Dorcas yẹn ó máa wò ó pẹ̀lú fake profile ni ó máa dùn mọ́ ẹ̀ sórí oyi biribiri oyi kan ẹ o Kwame oyi biribiri oyi kan ẹ o ṣó ti rí pé ti rí kan wọn náà ṣó ti rí pé kò pretty kò nice kò sexy it's pain you to your bone you never see anything you never ṣe kí ni you never see anything nǹkan táwa ń sọ ni nǹkan táwa ń jà fún lójoojúmọ́ nìyẹn nǹkan táwa ń jà fún nìyẹn pé kí ẹ má bà yé àwọn èèyàn jẹ́ mọ́ kó má fi ẹnu òṣì ẹ̀ tó bá mọ̀ pé òun ti fẹ́ kú kán pa kó máa lọ òun ló yẹ kán gé ọrùn ẹ̀ ní sẹ́dọ̀ kán gé ọrùn tíṣà yẹn òun ló yẹ kán fi rúbọ nínú igbó yẹn mọ̀mọ́ ló yẹ kán gé ọrùn ẹ̀ tó ìgbà tó wà láyé gan kí ló ṣe kí láǹfààní tó dá ìgbà tó wà láyé kí ni nǹkan rere tó ṣe àfi kó máa bà tèèyàn jẹ́ káàkiri sórí pé ìgbà tó ń bà tèèyàn jẹ́ ó fẹ́nu ara ẹ sọ wípé inú ẹ̀ ń dùn ìgbà tí mọ̀mọ́ ṣe fún Sisi Alagbo ọmọ ọlọ́mọ Kwame ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ náà rọ̀ṣẹ̀ Sisi Alagbo lọ sọ́sibítù wọn ò lè fi ilẹ̀ sínú ilé wọn ò lè dá fi ilẹ̀ wọ́n ń kó ọ̀bẹ sá wọ́n ń kó gbogbo ẹ̀ sá nígbà tí ìyá ẹ̀ ń parọ́ ọmọ ọlọ́mọ ọmọ yẹn ti fẹ́ parẹ́ ẹ̀ wọ́n ń dùn dìgbà báyìí but you were enjoying the show your words against you ìgbà tó ń ṣe fún Sisi Alagbo tọmọ yẹn ti fẹ́ parẹ́ ẹ̀ you were enjoying the show Kwame John my sister enjoy this one too you never see anything enjoy this one too ó kó lọmọ yẹn dó dé apologize òun gan ló tẹ ẹni wèrè kí ló kàn mí ẹ máa búlì mi torí pé mo dóko if you see me on top prick you go run ẹ ṣe èrè ọkọ mi mà ní ara tó bá wù mí mo lè fi dá mo lè máa kún báyìí nà mí gẹtẹ bẹ́ẹ̀ ni àtòkù àtàyè mi mo ní bẹ́ẹ̀ ni màá máa bẹ̀yìn torí pé mo dóko ẹ ṣe èrè ẹ̀yin ò dóko ni mọ̀mọ́ nǹkan ló lọ ń yọ òbò sí kinní tó ń sọ pé àtàǹgbàkọ ẹ̀ tóbi wípé ó sì ní ká o ó sì ní ìka o ọ lóko lábẹ́bẹ́ wọn ayé ni Ọlọ́run jọ Ọlọ́run máa ṣàánú mi o Ọlọ́run máa ṣàánú mi o tí mọ̀mọ́ bá kanra mọ́ dídò máa kán mọ́ òbò mọ̀mọ́ ni ní ọwọ́ tí mọ̀mọ́ wáyé dídò máa kán mọ́ òbò ìyá yín ni tó ti rí everybody dey say their own you went there to go and comment níbi tó ti ń ba tèèyàn kan jẹ́ Sisi Alagbo have never done anything to this woman if mama staged a show based on òbò àtòkó pé onídọ̀tí ni oníranù ni ẹ
it's different than mọ̀mọ́ telling the alágbòsú pé kọ́ má gbàgbò fún mọ́, kọ́ má jẹ́ kó yọ kúrò lẹ́gbẹ́. Mọ̀mọ́ destroying her life, saying that ó ń ṣe tírísọ̀m pẹ̀lú àwọn ọmọ kéékèèké wípé wọ́n ń gba kíní ojú abẹ́ wọn, á fi handkerchief nù, á lọ máa fi sínú gbá, á fi máa ṣògùn owó. Mọ̀mọ́ saying that people should go and lẹ́ lóko pa, people should not buy anything from her, pé kò ṣiṣẹ́. You said you were enjoying that part. Kwame, you go enjoy this one too. Ìwọ gangan náà ń gbówó fún, ó yẹ kán gbé ìwà àti woman àwọn godmother yẹn ni, ó yẹ kán jọ gbé yín sí jèlè ni. Olè náà ni ẹ. Ṣorí ń sìn, olè ní ẹ Kwame. If you enjoy Sisi Alagbo's show, you too, you are a thief. How does it feel? It's right there. How does it feel now? I know you didn't do anything. Whatever this woman has, kò tiẹ̀ tí fìdí mọ́, investigation ṣì ń lọ lọ́wọ́, ìyẹn godmother. But see the way Mama manipulate the whole thing, packing everybody and saying that woman, the narrative Mama is giving to people about the godmother of a thing is that the woman is giving you people money. Ẹ̀yin lẹ ń bá London owó láti Naija lọ sí abroad. That is the impression, and everybody knows it's a lie. But Mama want to create that impression to destroy your own life. Ṣorí pé ó láhùn. Ṣorí pé ó láhùn. Bí Mama ṣe ń ba ayé àwọn èèyàn jẹ́ nìyẹn. Ó rí pé ibi tó sá sí, ó bẹ́ jáde ni. Ó dàbí eku tó sá wọnú ìwò tán fi iná lé jáde. Ó rí pé ó bẹ́ jáde ni, wá dìbọnkì ẹ̀ pàápàá kó tó bà tiẹ̀ jẹ́. Now imagine, show tó ń enjoy tó lọ ń comment Sunday nígbà tó ń ṣe ti Sisi Alagbo fún. Now imagine how she was feeling with those lies, narrative and manipulation that you were commenting. Torí pé you thought that ìjà yìí ìjà Dorcas ni. Ibi nǹkan tí ò yẹ yín nìyẹn. Ẹ rò pé à ń gbèjà Dorcas, à ń gbèjà gbogbo èèyàn ni. Ẹ mọ̀ ni. À ń gbèjà gbogbo èèyàn, kì í ṣe Dorcas nìkan. Ṣé ìbílẹ̀ mọ̀ pé tí òun máa dé? Ṣé Sisi Alagbo mọ̀ pé tóun máa dé? Ṣé Kwame gan ṣó mọ̀ pé tóun máa dé? Nobody knows now. Kò sẹ́nibody tó mọ̀. All of a sudden ni màmá máa yọ sí ẹ lójijì bí olè tó dé lóru ni. Alábìkẹ́ ò mọ̀ pé tóun máa dé, Mega ò mọ̀ pé tóun máa. All of a sudden ni màmá máa yọ sí ẹ lójijì bí olè tó yọ wá lóru ni. Ṣé ti wá rí ń sìn? Ẹ wá fi ń ṣe pé you have to be a fool tó bá rò pé o fẹ́ pẹ́ Dorcas, o fẹ́ lọ bá mọ̀mọ́ ṣe, ọ̀dẹ̀ ni ẹ́. O ò mọ anything. Ẹ̀yin tẹ́ ti pẹ́ ń bẹ̀ náà, ẹ̀yin gan lẹ́gọ̀ọ́ jù. Tó bá rò pé jẹ́ lọ bá mọ̀mọ́ ṣe kí lè pẹ́pẹ́ Dorcas, ọ̀dẹ̀, bàbá ọ̀dẹ̀ ni ẹ́. Torí wo oyè yìí, ó máa kára Ìwó, ó máa kára Ẹdẹ. Tó bá ti wá kàn ẹ́, ojú ẹ̀ máa wá wálẹ̀. MHM did exactly what you did. In fact, in a luxurious point, she was playing the show. Àwa máa rẹ́rìn o. She even abused Godfather. Ìgbà tó máa ṣe tí MHM fún lójoojúmọ́ ló ń ké. Ojoojúmọ́ ló ń ṣe show fún mọ̀mọ́. Ṣó ti yẹn sìn? Can you see life? Ẹ lè ṣe sẹ́yìn mi, bó ẹ fẹ́ kàn ṣe sẹ́yìn. Think about it. Kọ́lá is a buyer. Tó bá yẹ kó ti rọra jókòó sáyé ẹ̀ kó máa wo everybody silent watcher. Tó o fẹ́ lọ attaché pẹ̀lú èèyàn torí pé o fẹ́ báyàn kọjá. Ibi tó o bá rẹ̀ ò ní bá rẹ̀ ń bẹ́. Gbàm. Ló bá tán. Kwame. Láwọ̀ ẹ̀ kó fomi lò. Bẹ́ẹ̀ni. Láwọ̀ ẹ̀ kó ṣe kí ni kó fomi. Jẹ́jẹ́ má ti ẹ̀ complain. Sisi Alagbo ò complain ni. Ìwọ náà kò yẹ kó complain. You enjoy the show because Mama is fighting Dorcas and you know that Sisi Alagbo is Dorcas' vendor. Of course, you go enjoy the show. So this time around, let us enjoy it when they are calling you a thief, a money launderer. That you are a godmother, John London. Àwa náà enjoy show yẹn. Show yẹn dùn bàjẹ́. Àwa máa rẹ́rìn o. Olè ní ẹ Kwame, you are a thief. Mọ̀mọ́ ló sọ bẹ́ẹ̀, mọ̀mọ́ tó lọ gbé mọ́ra ló sọ bẹ́ẹ̀. Káwa náà bá ẹ ṣe kí ni, ká bá wọn buttress ẹ dáadáa. Ṣó ti rí ń sìn? Àwa ò ní ṣe tiwa bẹ́ẹ̀. We go face mọ̀mọ́. Àwa ò ní rò ó ṣó mọ̀. Who are you? Àwa ò ní join ọwọ́ pọ̀ kan bá tiẹ̀ jẹ́. Ìyàtọ̀ tó wà láàrin gbogbo wa nìyẹn. Join ọwọ́ papọ̀ kan fi bá ti Dorcas jẹ́ ńgbà yẹn. So a lè join ọwọ́ papọ̀. Ní sọ pé torí pé ìwà ti Dorcas ń já o, no.
àti ẹ̀ ní join ọwọ́ papọ̀ láti jẹun. Ìgbà tí ti Mèsòrò dé, ṣé kò sọ pé Mèsòrò ní HIV? Ṣé bá debunk ẹ pé mọ̀mọ́ irọ́ lẹ̀ ń pa? Tó bá ní HIV, ẹ fún wa ní proof. Ẹ fún wa ní proof ibi tẹ́ ti rí pé èèyàn ní HIV. Ẹnu kọ́ náà fi ń sọ pé èèyàn ní HIV. Give us a proof of Mèsòrò's test. Ṣó ti rí pé ìgbà tó di ojú ọ̀rọ̀, ayọ̀ ti jà kúrò. Ṣó ti rí ń sìn? Nǹkan tó ń pè ní humanity ni. But ẹ̀yin ò ní integrity kankan. Ní sinmi ẹ ti sá pìtìpìtì bí ọmọ adìyẹ, ẹ ti lọ sábà mọ̀mọ́. Ayé yín máa ta sí lọ́wọ́ ni ẹ tí ì rí nǹkan kan.